Uwe ìyìnrere ti Jòhánù orí kejìlá bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ kejìlá títí fún ìkọkàndínlógún. Bíbélì kíkà lédè Ìjẹ̀bú pẹ̀lú Olusegun Ladegbuwa. Níjọ́ kejì náà dérí ọ̀pọ̀ ènìyàn lè wá sí àjọ lẹ́gbùrú ọ̀vọ̀. Jésù ń wá sí Jerúsálẹ́mù. Wọ́n ń mú ìmọ̀ ọ̀pẹ, wọ́n ń jalè lápàdé rẹ̀, wọ́n ń máa kígbe ọ̀vọ̀. Hósánà, olùbùkún rí ọba Ísírẹ́lì, rè ń bọ̀ wá lórúkọ Ọlọ́run Olódùmarè. Náà dérí Jésù dẹ́rì ọmọ kẹ́tẹ́kẹ́tẹ́ ọkàn. Òígù, gẹ́gẹ́ bá ti kọ nínú ìwé mímọ́ ọ̀vọ̀. Má bẹ̀rù, ọmọbìnrin Síónì. Ìwòran, ọba rẹ̀ ń bọ̀ wá. Ó kálẹ̀ sórí ọmọ kẹ́tẹ́kẹ́tẹ́. Úṣẹ̀lẹ̀ yìí, é tètè yẹ ọmọ ẹ̀yìn Jésù. Ṣùgbọ́n náà dé ràdẹ́ ṣe Jésù nógo tán. Náà dé níran ọ̀vọ̀ àti kọ̀wé dédé òṣèlè rí ìṣẹ̀lẹ̀ yìí nípa ti Jésù. Júdánẹ̀ òjò ònìyàn lè wá sọ́dọ̀ rẹ̀ náà dẹ́rùn pé Lásárù jalẹ̀ láti inú ibojì rẹ̀ wá. Ọmọ yẹn ìjẹ́rìí. Júdánẹ̀ rí òjò ònìyàn ṣe lọ láti pàdé Jésù. Nítorí ọ̀vọ̀ wọn gbúrò ọ̀vọ̀ oṣùṣẹ́ àmì. Àfúlọ́gọ́rùn wọn Fárísì. Wọn pàpérò láàrin ara wọn. Wọ́n máa gbé rárá wọn ọ̀vọ̀. Ẹ kíyèsí bá ti ṣe lé borí ọmọkùnrin yìí. Ẹ wo bí dédé ònìyàn wọn ti ń wọ́tọ̀ lẹ́yìn. Ọlọ́run Olódùmarè ó bùsì gbígbọ́ àti kíkà ọ̀rọ̀ rẹ̀. Àmín. Bíbélì dùn ká lédè Ìjẹ̀bú pẹ̀lú Olusegun Ladegbuwa.